èyí láṣìírí tó wà nídìí ọmọ ẹgbẹ́ òkùnkùn tó kú Sahaamọ wa lábẹ́òkúta. Àwọn ọlọ́pàá sọ̀rọ̀. Àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ kan tó ń jà ròyìn bí iná ọyẹ́ nípa afurasí ọ̀daràn ọmọ ẹgbẹ́ òkùnkùn kan Ṣèyí Odùyígà tó kú Sahaamọ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní eléwé ẹran Abẹ́òkúta lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 24 oṣù kọkànlá yìí, èyí tó mú káwọn aráàlú àtàwọn oníròyìn ẹlẹ́jẹ̀ kan máa gbé e kiri pé níṣe làwọn ọ̀tẹlẹ̀múyẹ́ fìyà jẹ olóògbé náà dójú ikú. Wọ́n láwọn agbófinró mọ̀ọ́mọ̀ dá a lóró ni. Àmọ́ nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá fi ṣọwọ́ s'Aláròyé lówùúrọ̀ ọjọ́ Àìkú Sunday ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 2023 yìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní òótọ́ tó wà nídìí ikú olóògbé Ṣèyí ni pé ọsibítù ló kú sí lẹ́yìn tó ti ṣe ọ̀pọ̀ àwọn afurasí ọ̀daràn tí wọ́n jọ wà nínú sẹ́ẹ̀lì táwọn fi wọ́n sí léṣe yánnayànna. Alukoro ní lọ́jọ́ Túsídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kọkànlá yìí, lẹ́yìn àkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó wáyé nílùú Ṣàgámù níjọba ìbílẹ̀ Ṣàgámù nípínlẹ̀ Ògùn, nínú èyí tí wọ́n ti dá ẹ̀mí èèyàn 5 légbodò, àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí fimú fínlẹ̀ káàkiri ìlú náà, pàápàá ládùúgbò Àtóyò. Ibẹ̀ lọ́wọ́ wọn sì ti bá àwọn afurasí méjì, Ṣèyí Samson Odùyígà ẹni ọdún 39 àti Adégòkè Gbénga. Àwọn méjèèjì sì ni wọ́n jẹ́wọ́ lágọ̀ọ́ ọlọ́pàá pé ọmọ ẹgbẹ́ òkùnkùn Bukania tí wọ́n ń pè ní Bùkà àti ẹgbẹ́ òkùnkùn Ayé làwọn. Wọ́n ní Ṣèyí tún jẹ́wọ́ pé ọdún 2015 lòún dọmọ ẹgbẹ́ òkùnkùn. Lẹ́yìn táwọn ọlọ́pàá ti parí ìwádìí wọn, wọ́n fojú àwọn afurasí náà balẹ̀-ẹjọ́ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kọkànlá. Àmọ́ kóòtù àkànṣe tó máa ń gbọ́ ẹjọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́kẹ́gbẹ́ nípínlẹ̀ Ògùn, èyí tó fìkàlẹ̀ ságbègbè Ìṣàbọ̀, wọn kò jókòó ìdájọ́ lọ́jọ́ náà. Níṣe ni wọ́n ní kí wọ́n kó àwọn afurasí náà padà wá lọ́jọ́ kejì. Láfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì, ìyẹn Friday ọjọ́ 24 tí wọ́n ń palẹ̀mọ́ àti kó wọn lọ, ní nǹkan bíi aago 5 ìdájí náà, níṣe làwọn ọlọ́pàá ṣàdédé gbúròó ìjà àti ariwo nínú sẹ́ẹ̀lì eléwé ẹran tí rògbòdìyàn sì ṣẹlẹ̀ láàrin àwọn afurasí tó wà níbẹ̀. Wọ́n ní afurasí yìí, ìyẹn Ṣèyí Odùyígà, ló ṣàdédé sọ ìjà ńlá kalẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ṣe bí ẹhànnà lójijì. Níṣe ló ń dẹyìn mọ́ àwọn afurasí yòókù tó sì ń gé wọn jẹ yánnayànna. Nígbà táwọn ọlọ́pàá tó wà lẹ́nu iṣẹ́ lásìkò ọ̀hún yóò fi dẹ́rọ̀ wàhálà náà, ó ti fẹ̀yìn dá bátànì sáwọn kan lára. Ṣá wọ́n sáré gbé òun àtàwọn tó fara gbọgbẹ́ nínú rògbòdìyàn náà lọ sílé ìwòsàn ìjọba, ìyẹn General Hospital Ìjàyè nígboro Abẹ́òkúta. Wọ́n sì bẹ̀rẹ̀ sí fún wọn nítọ́jú pàjáwìrì. Àmọ́ ẹnu ìtọ́jú náà ni wọ́n wà tí Ṣèyí fi mí kanlẹ̀ tó sì dágbére fáyé. Alukoro Odùtọ́lá ní wọ́n ti gbé òkú afurasí yìí lọ fún àyẹ̀wò ìṣègùn láti mọ ohun tó rọ̀lú gan-an. Bẹ́ẹ̀ sì ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Alámùtú Abíọ́dún Mustapha ti kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Àwọn ọlọ́pàá ní òkodoro òtítọ́ ohun tó ṣẹlẹ̀ làwọn sọ yìí, yàtọ̀ sí ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.